ọdún dòmí fún Yorùbá mi tó rírì pé tábàdé lọ́ọ̀sì Sunday Igboho nílẹ̀ Yorùbá nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ wa àdélé mọ̀ sọ̀rọ̀ pé ẹnìkan ò lè sọ wa mùsùlùmí ní ọmọ sọ mùsùlùmí kan ní bẹ̀láyé àṣọ ọlọ́pọ̀lọ́ dúdú gbogbo ẹ̀yàn àfa tẹ́ ń condemn tàbí tẹ́ ń blame àwọn MS baba ẹ ní láti máa blame wọn sábà àlàfà ẹ lọ́ máa wú wá àṣìta fámi ṣe kò ṣe gbọ́ ọ̀rọ̀ àwọn àfọ̀ ọ̀dà ẹlòmíín sọ pé ṣẹ̀dá Islam kápá bíi pípa ojú ọ̀nà ẹ̀sìn ẹ̀yin ò lè rí word of peace kankan lẹ́nu àfa mi ọ̀rọ̀ àlàáfíà kankan ẹ̀rìgbẹ́gílẹ̀ ìjáwọ́lẹ́ fẹ́ máa gbé respect sí Akeugba Gold tí gbogbo yẹn bá jẹ́ bí iṣẹ́ Akeugba Gold ni kò ní sí wàhálà àbá àgbàlagbà Mọ̀lánà Sheikh Mudiru Markaz gbogbo tí wọ́n ti sọ tipẹ́tipẹ́ ẹ̀yọ́ lẹ́yìn kó eléyìí sọ ṣe ànàbí kì í sọ̀rọ̀ ànàbí kì í sádìsì síbi ló padà ṣe ìjáwọ́lẹ́ afẹ́ máa gbé ẹjẹ́ wọn lọ fèsì wọn kó lọ fèsì àwọn MS bàbá èyí ní òtó ṣe wá sí ọ ní àrẹ́bìnrin kò ní dá fún gbẹ tí bá yá fọ́tò irọ́ kò ní dá fún wọn kò ní dá fún gbẹ tí bá yá fọ́tò sí wá sínú kámẹ́rà ń bẹ láyé ànàbí ẹ̀rọ àmbẹ̀lá yọ gbé fọ́tò iná lẹ́yìn náà sí ìyàwó ẹ̀ ń lo fóònù kẹfìrí ẹ̀ ń lo ánsẹ̀tì kẹfìrí inú ilé yín fíríjì kẹfìrí lẹ́ ń lo iná kẹfìrí lẹ́ ń tan ọkọ̀ kẹfìrí lẹ́ ń lo ẹ̀rí kẹkẹ sí aṣọ pòdó burúkú ẹ̀ wà nílà àkárì gẹ́gẹ́ ní kó lè mú sáwúrú fi náà aṣọ ló do àyè bí bá ti kátìrà fún yẹ bẹ́ẹ̀ nìyẹn kan lọ́kọ́ ẹ̀ lè dáná ara yín lo sí ọ̀ burúkú Islam ò lè bàjẹ́ abakula aṣọ egun ní ti wá inú Islam là kù sí nítorí Islam yí àwa àlàáfíà náà pè ní Islam àkọ́kọ́ náà Mọ̀lánà Sheikh Labib mi ìfẹ́ kí ẹ jẹ́ kí àwọn ẹnì kankan anybody kí wọ́n gbé yín mọ́ àwọn MS baba ẹ má jẹ́ kí anybody ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yín nínú àfa àtàyè ń respect tí ẹ dẹ̀ máa sọ òdodo jáde kódà tó jẹ́ pé mùsùlùmí mi kórìíra òdodo dẹ̀ máa sọ ẹ̀dá kan ò lè balance náà o ara àwọn tọrọ yóò dùn mọ́ náà ara àwọn tọrọ yóò dùn mọ́ náà o ṣùgbọ́n ẹni tí máa sábà balance lórí ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà Sheikh Labib ẹ jẹ́ kan níbẹ̀ nínú àwọn tí àwọn oníṣẹ̀ṣe mọ́ gánmọ́ respect tó yẹ pé lára àwọn tí wọ́n sọ pé àwọn òun náà ń bọ̀wọ̀ mọ́ wa lára táwọn àjẹ́ mùsùlùmí Sheikh Labib ẹ jẹ́ kan bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Adam Habibullah Mudiru Markaz wọ́n jẹ́ kan Sheikh Akeugba Gold wọ́n jẹ́ kan àwọn tí wọ́n bímọ ọ̀rọ̀ lẹ́ẹ̀ bàjẹ́ kí wọ́n pọ̀n ibà kan náà fi ọ̀rọ̀ ẹnu wọn wá sí wọn dá wàhálà lẹ̀ àwọn kan náà fi wá sí wọn dá wàhálà lẹ̀ àwọn kan ní wọ́n kí ó tí wọn lò tọ́lọ́ náà ń sọ fún wọn kó má bu àwọn kan kó má bu ẹ̀sìn ẹlòmíì kó má bu tẹ́nìkan ṣe tí wọ́n bá ti bu àwọn ó bu ọlọ́run tiwa náà àwọn kan ní wọ́n kí ó tí wọn lò ẹ má jẹ́ kẹ́ni bọ́dì ó kó yín papọ̀ mọ́ wọn náà ẹ jẹ́ kí wọ́n fèsì constituency ti ń bẹ́lẹ̀ ẹ jẹ́ kí wọ́n fèsì ẹ má jẹ́ kẹ́ni bọ́dì ó kó yín mọ́ nínú àwọn tí wọ́n respect ọlọ́run yín láhán àwọn èèyàn dẹ̀ fẹ́ràn yín kódà nínú ọ̀rọ̀ tẹ́ lè sọ láti pẹ̀tù sáwọn ènìyàn lọ́kàn wọn bẹ so ọ̀rọ̀ wọ gbàjà bí ó ti máa lọ nìyẹn àwa náà bú wọn ti bú wa ní tá a ṣe lágbà ọ̀rọ̀ náà ló sì ṣẹlẹ̀ tẹ́ bá ti bú wọn ó bú yín ọ̀rọ̀ náà ló ń ṣẹlẹ̀ Mọ̀lánà Sheikh Labib inú àfa tí wọ́n lè máa rí ọ̀rọ̀ pé ilẹ̀ wà ẹ má jẹ́ kẹ́ni bọ́dì okó yín mọ́ wọn àwọn tí wọ́n bá dá wà lálẹ́ wọn lọ tán lórí ọ̀rọ̀ Islam ò lè bàjẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n dá wà lálẹ́ ẹ̀jẹ̀ wọn lọ tán ìṣòro ọ̀rọ̀ tẹ́ sọ nípa ọ̀rọ̀ àwọn MS baba nǹkan kan gbàgbà àwọn MS baba ìtọ́lọ́run náà wọn nù Ọlọ́run fi wọ́n ṣe pàṣán ìyà fáwọn àfáà tí olùlò ìtọ́lọ́run sọ fún àwọn wọn ṣe ni pàṣán ìyà lọ́lọ́run fi wọ́n ṣe fáwọn àfáà tí wọ́n kí ojú wọn lò torí tí orí èèyàn bá burú pé kò ní máa bú ẹ̀sìn ẹlẹ́sìn kí lọ́kàn níbi ẹ̀sìn ẹlẹ́sìn Mọ̀lánà Sheikh Labib nítorí tí wọ́n ń ṣe yẹn ní tó ju bẹ́ẹ̀ làwọn náà ti ṣe ní tó ju bẹ́ẹ̀ làwọn àwọn àfọ̀ ọ̀dà nígbà tí ẹ bá ok táyìn bá ń defend nǹkan kan ẹ wo ń tẹ́lómi sọ ní àwọn àfáàtà lè máa dákọ̀ wọn ẹlòmíín sọ pé ṣẹ̀ríà Islam kápá bíi pípa ojú ọ̀nà ẹ̀sìn ẹ̀yin ò lè rí word of peace kankan lẹ́nu àfáà mi ọ̀rọ̀ àlàáfíà kankan ẹ̀rìgbẹ́gílẹ̀ ìjáwọ́lẹ́ fẹ́ máa gbé àwọn inú àwọn táwọn èèyàn sì tí wọ́n fall in love pẹ̀lú ilẹ̀ wa bẹ́ẹ̀ ni Sheikh Akeugba Gold respect Sheikh Akeugba Gold tí gbogbo yẹn bá jẹ́ bí Sheikh Akeugba Gold ni kò ní sí wàhálà àbá àgbàlagbà Mọ̀lánà Sheikh Mudiru Markaz gbogbo tí wọ́n ti sọ tipẹ́tipẹ́ bí ẹ̀yọ́ lẹ́yìn kó eléyìí sọ ṣe ànàbí kì í sọ̀rọ̀ ànàbí kì í sádìsì síbi ló padà ṣe ìjàwọ́ wọlé afẹ́ mọ̀ ẹ̀jẹ̀ wọn lọ fèsì wọn kó lọ fèsì àwọn MS baba àṣàwọn aládàáwò àfọ̀rọ̀bùkù bàǹkàjẹ́ wo gbogbo tí wọ́n sọ social media ní sọ́sẹ́ gbọ́ ni ṣé wàá sí wọn ṣe gbọ́ ó dùn mí pé àfáà mi èwo comment section tó bá ń wo ni kì bá mọ́ bó ṣe mọ́ Sheikh Labib tí yín nìyẹn ẹ nídìí ẹ kódà nínú àwọn tọ́lọ́ ń ro láhàn tí wọ́n lè máa wò mẹ́sìn la tí wọ́n lè máa wò mọ́ alápẹ́ ilé ìyàtọ̀ tí wọ́n máa fi respect wa onú ẹ̀lẹ́wà ẹ máa ń ṣe gbogbo ọlọ́run yín láhàn débi pé tẹ bá bá wọn sọ̀rọ̀ ẹ wo bẹ́ẹ̀ ti bá wọn tó jẹ́ àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ secret court gan sọ̀rọ̀ wọ́n á sì tẹ́lómi ń ṣe ọjà mẹ́bí àgbẹ̀kẹ́ bí Islam secret court ni tẹ́ bá ti fi Islam sílẹ̀ ẹ̀ pa sanabi lọ sọ léwu
ànábì tó ti Kùránì sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ìkẹlẹ́ aṣọ ṣe fún gbogbo ayé sóní wàá sọ pé ẹ̀ tó bá di Islam lẹ́yìn pa Sheikh Labib ìyẹn ti yín nù mi fẹ́ pọ̀ lọ́rọ̀ ẹ má bàa dá sí o ẹ má bàa dá sí rárá ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ káwọn àwọn ní ṣòkòtò tó fẹ́ tẹ́ ẹ fi kọ́ni ẹ jẹ́ wọ́n lọ fèsì wọn Sufi ọ̀dàrú Islam ọ̀dàrú máa lọ́wọ́ ọ̀dẹ̀ yé wọn mo fi Ọlọ́run bá tó dá mi búra tí n bá rá opportunity láti wọnú DM àwọn MS baba tàbí tí n bá ráyè wọ òkè mo mọ tí mo lè sọ tí ó finish everything mo ti rí send request láì mọ iye ìgbà tí mo gbé mi wọlé sóò èmi èdè nídìí ìyẹn báwọn ẹ má jẹ́ wọn kó yín papọ̀ mọ́ wọn ẹ fi wọn lẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni wọn Ọlọ́run fi wọn ṣe pàṣán ìyá fáwọn tí wọn gbọ́ràn ni bóyá wọn lè gbọ́rọ̀ ẹ má bu àwọn èèyàn ẹ má bu ẹ̀sìn tẹ́nìkan ṣe ẹ gbà pé kò sẹ́ni tọ́mọ Ọlọ́run nìkan lọ́mọ tọ́mọ wala tusakku anfusakum huwa a'lamu biman ittaqa ìbọn náà sọ bẹ́ẹ̀ ẹ má lọ pé ẹ dá o Ọlọ́run mẹ́tọ́ dá o ṣé gbogbo nǹkan ṣe ìyẹn báwọn ẹlẹ́ẹ̀kejì olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho zà ẹ rí gbogbo àwọn afáàjẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ láìda local champion làwọn world champion ní Sunday Igboho ọba ìbá ẹ̀yẹ bá ládìyàn rí tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láburú tẹ́ ẹ̀ parọ́ mọ́ ẹni ọ̀fọ̀ ọkọ̀ fún dẹ́kun tọ́nu ni ìbí ọmọ kéèyàn máa sọ tójú rò tó ọ̀fọ̀ ọkọ̀ fún kọ iyì tí Sunday Igboho wá gbà ní ìsìn sẹ́yìn ìgbàrú iyì tí Sunday Igboho ń gbà káàkiri ayé ní ìsìn sẹ́yìn ìgbàrú local champion ìlú yín nìkan náà lẹ́ ti níyì mọ́ gbogbo kódà gbogbo security tẹ́ ní ìlú yín ló ti níyì mọ́ ẹ kó lọ sí ìlú bòmí ìjọba recognize yín aṣọ òpònú burúkú èyí táwọn sọ láti ẹjọ́ inú pé ọkàn jẹ́ pé ọkàn máa dùn mí fẹ́ lómi tó yẹ pé ya'rifuna al-haqqa thumma yunkirunaha ẹ rí òdodo ẹ sì fẹ̀mí kọ́ ẹ tó bá ń sọ̀rọ̀ nǹkan wá lọ́ta yín ẹ bẹ́ẹ̀ ti ń tẹ́ káàkiri ẹ fi ọ̀rọ̀ burúkú ba Islam jẹ́ Sheikh ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ máa gbọ́n àṣẹ ẹlòmí àwọn kìnnì yìí tí wọ́n máa ń sọ̀rọ̀ wá tó mú evidence wà náà àwọn àfa tí wọ́n fi máa ṣe jẹ́rìí gbé táwọn sọ pé ẹ wò ẹnìkan sọ pé Ọlọ́run náà ni Elédùmarè ẹnìkan sọ pé ẹ má pe Allahu ní God ẹ má pe Allahu ní kankan ìbọn àwọn afa náà ni àwọn scholars wa àwọn dọ́kítúrù tí wọ́n lọ gba dọ́kítọ̀ wèrè wa láti ibi tí wọ́n ti lọ gbà wá yàtọ̀ fáwọn dọ́kítọ̀ rí àwọn àmọ́ àwọn náà ba gbogbo àwọn náà ba ẹ̀sìn jẹ́dẹ́ ìwò yẹn àwọn náà ba ẹ̀sìn àwọn ẹlẹ́ni bú ọ̀rọ̀ wọn làwọn èèyàn máa gbọ́ ẹ lọ́ máa wo comment section táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ayé ti padà lẹ́yìn gbogbo yín ránù àfihàn tó bá tó padà tó bá tó sọ̀rọ̀ kó yóò àjọ tẹ bá tó sọ̀rọ̀ gidi ká tó sọ̀rọ̀ gidi ayé tó ń fi ẹ̀ ń tà wá ní ẹ fẹ́ gbà wá ní. ẹ wo bí wọ́n ti lẹ́ fọ́tò yẹn káàkiri ẹ wo gbó tẹ́ lẹ̀ mọ́ Islam ẹ wo àwọn tí wọ́n drop Islam ìṣẹ̀dá Ọlọ́run bí nítorí tẹ́ fẹ́ jẹ làájìlì tọ́ ha ntẹ́ jẹ tẹ́ mu tẹ́ dà tẹ́ lò kẹ́lẹ́ máa bọ̀ kílẹ̀ ọmọ rọ ọ̀dà gbó yìí bó ló ṣe ma ẹ wo yìí tí Sunday Igboho ń gbà káàkiri nísìn ẹ wo yìí tí Ìgbòho ẹkùn gbà káàkiri nísìn tó bá jẹ́ pé ẹ̀yin náà bá lé àníyàn dáadáa ní tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ pé ẹnìkan ò lè sọ wa mùsùlùmí ní ọmọ sọ mùsùlùmí kan ní ń bẹ láyé àṣọ ọlọ́pọlọ dúdú mùsùlùmí nìkan ní ń bẹ láyé kò sí Christian kò sí tribalism àwọn nìkan lẹ́fẹ́ máa sì kí ọ ẹ sì sọ pé láìsà fílẹ̀ ìsìlámù fúrukọ̀ wà láìsà fílẹ̀ ìsìlámù kìnnìkan bẹ́ẹ̀ tí máa sọ kò sí fúrukọ̀ kò sí àsọ̀bíà sí àwọn àti máa sí ìsìlámù nìkan lálẹ́ sọ́ra wa àwọn nìkan lálẹ́ gba security ara wa security wo ẹ wo bí tẹ́ ẹ mọ iyì tí Sunday Igboho ń gbà ní ìsinsẹ́yìn nírú ẹ ọmọ Adéyẹmọ ọdún dòmí fún Yorùbá mi tó rírì ò pé táwa ní lọ́ọ̀sì Sunday Igboho nílẹ̀ Yorùbá yìí nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ wa àdélé mọ̀ sáwọn alábòsí àwọn jẹ́ wọ́n fìyà jẹ mùsùlùmí ẹgbẹ́ wọn tó jẹ́ pé tí ì bá ṣe pé ẹnì kan ẹlòmíì tó ló ń gbé dìde láti jẹ́ alágbára láti má jẹ́ kí wọ́n lè fìyà jẹ ẹlòmíì fẹ́ máa fìyà jẹ mùsùlùmí gẹ́ pẹ̀lú security rọ́jọ́ náà ń gbé káàkiri security ọ̀dọ́dọ̀ lọ ẹ wo iyì tí Sunday Igboho ń gbà káàkiri iyì tó ń gbà sẹ́yìn nírú ẹ̀ tó yẹ pé bá fi àníyàn dáadáa gbé ti yẹn kalẹ̀ ní bóyá náà ọba tó ní ìjú bẹ́yìn náà ti ní ìlọ kó síbi tí security yàn wáyé ti wọ̀ tí ọba lè wọ̀ ìjọba àbá recognize yẹn wo iyì tí ń bá Sunday gbogbo èbútẹ̀ ń bú ẹ wo iyì tí ń bá ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ wá bú ẹ sọ̀rọ̀ tí ọ̀dá sí ẹ sọ̀rọ̀ rẹ̀ social media ẹ gbogbo kẹjọ ọ̀dá lẹ́sọ sí síbẹ̀ ti bẹ̀rẹ̀ ní ìsìn sẹ́yìn lẹ́wà ń tẹ́ àbò ní tẹ́ sẹ́yìn ẹ lọ wo comment section rẹ̀ tó bá post nǹkan ẹ lọ wo comment section wèrè tẹ́yìn ṣe ẹ lọ wo comment yín tẹ́ wò bẹ́ẹ̀ ti mọ èyí tẹ́ ń rún yìí à ń sọ fún yín ẹ gbọ́ ẹrù bá hate yín táyé kọ́ bá hate dáàdi ọ̀rọ̀ bá dá sí yín ní nǹkan bí ọmọ sí wá dáìdá ṣùgbọ́n àní gbogbo nǹkan dáadáa ní ìṣẹ̀lẹ̀ sí wa afẹ́ràn yín afẹ́ dáadáa pẹ̀lú gbogbo yín ṣùgbọ́n ẹ̀yin tá à ń sọ fún yín pé ní tẹ́ ń ṣe yé sí Islam tẹ́ ń ṣe yé sí Islam nítorí ẹlẹ́kẹta gbogbo ẹ̀yin àfa tẹ́ ń condemn tàbí tẹ́ ń blame àwọn MS baba ẹ ní láti máa blame wọn Sànú Àlàfà ẹ lọ́ máa wo wáṣí dáfà mi ṣe kò ṣe gbọ́ ẹlẹ́kẹta nìyẹn kò ṣe gbọ́ létí kò ṣe gbọ́ láwùjọ kò ṣe gbọ́ nínú ọkọ̀ kò ṣe gbọ́ nínú rédíò kò ṣe gbọ́ nínú rédíò àwọn wá sí wèrè tí ọba àwùjọ mú nítorí ibi tá a belong sí
ebi Quran sọ fún ogbo wa tí ìbá ṣe pé àjẹ́ akéwọ́mọ́lò du ila sabili rabbika bil hikma wal maw'izati al hasana wajadilhum billati hiya hasan inna rabbaka huwa a'lam bima dalla an sabilihi wa huwa a'lam bil muhtadin. Ọlọ́run ní ẹ pèsè ojú Ọlọ́run bil hikma pẹ̀lú wisdom wal maw'izati al hasana àti wá sí tó dára àfíà tó dáa tó bá àwùjọ mu wá sí ìwòlẹ̀ sí tó bá àwùjọ mu. Wajadilhum billati hiya hasan tẹ́kọ̀ọ́ àti ẹ̀bá yẹn ṣe controversy tẹ́wà bá ń ṣe fàáfà ẹ̀bá ń ṣe fàáfà lọ́nà tí ó gbàdá ẹ̀bùn fàáfà àwòlẹ̀ sí lọ́nà gbàdá ẹ̀yin mùsùlùmí tí ìbá ṣe pọ́lọ́n tó dúró tiẹ̀ sí ẹ̀ wọ́n bú àwọn ms bàbá ṣé nǹkan wà má tusqitu min waraqatin illa 'ala Allahi ya'lamuha ewé kò ní jábọ́lẹ̀ àfikún ọ̀rọ̀ wọn mọ̀ sí ní táwọn ms ṣe ọlọ́mọ̀ sí Ọlọ́run fún wọn ṣe pàṣẹ fún yín ni ẹ̀yin wèrè gbogbo yìí ẹ̀ mọ gbọ́ wá sí tẹ̀sí ni ẹ̀ mọ ọlọ́mọ wo wá sí tẹ̀sí ẹ̀ lọ́mọ wo comment section wá sí tẹ̀sí lọ́yẹ́ pé àwọn ọmọ ògbé irú ẹ̀sìn wo lélẹ̀ irú ẹ̀sìn wo lẹ̀sìn lé Islam náà ni sẹ́tọ́lọ́run wa ránṣẹ́ ànábì gbogbo kọ burúkú ṣe ń pé bàrà yẹn lẹ́fà ìṣẹ́ ọ̀kẹ́ sáwọn ẹni lọ́fà ìjọba ti ń kẹ́ fún yín pé àdìsí eléyìí èsì àdìsí eléyìí èsì àdìsí ànábì kọ́ sọ́lé bàbá yẹn tó sọ́ di ọ̀ṣọ́ so pònú ayírada ẹ wá gbogbo wá sí tẹ́ ń ṣe ní ìsìn yẹn kíkílẹ̀ fẹ́ sọ ní ìsìn ayé fẹ́ gbọ́ ẹ wá ń ṣe security nílùú yín náà ní kọ̀mọ́ nílùú yín ẹ wo yìí tí gbogbo ń gbà káàkiri bẹ́ẹ̀ ti bú tẹ́ ṣe gẹ́gẹ́ ń gbà yìí kiri ni ẹ jẹ́ lọ padà kẹ́ lọ túbá lọ́dọ̀ lọ́hùn kẹ́ẹ̀dẹ̀ mọ́ sọ̀rọ̀ tí ó wù àwọn èèyàn gbọ́ torí ọjọ́ ò tí ì lọ fún yín ẹ̀yin lẹ́ ń ba nǹkan jẹ́ ẹ̀yin àgbà scholars wà lẹ́ ń ba nǹkan jẹ́ wọ́n mọ̀ pé sàmánù bíi hí fasadu wà hún fásidú wà má fasada ti sàmà ẹ̀yin lẹ́ dá kò sí tí ò dánú gbà ẹ̀yin lẹ́ dá Islam ẹ̀ tó ẹ̀ bá ní tòsí ẹ̀ sọ̀rọ̀ ayé ọgbọ̀ ẹ̀ rẹ̀ ju kankan ẹ̀ máa sọ̀rọ̀ tí ó le tí ó máa gbẹ̀mí tó tẹ̀ sọ̀rọ̀ peace Islam is a religion of peace ẹnu ní a fi ń sẹ́ni peace dà mbẹ́ peace dà ẹni tó bá tó wá sòdodo ọ̀rọ̀ wọn máa ń yà kúrò lẹ́kọ̀ọ́ yàgò tó ẹ̀wọ̀n náà ti padànù sí àwa náà lálẹ́ fọ́tò yín káàkiri ebi gbogbo náà ní láti jọ alhamdulilayi ó ti ẹ̀ dá báyìí gbogbo náà ti máa rí tipẹ́tipẹ́ gbogbo kálukú ló ti mẹ́tẹ́ ń pèlè ms bàbá báyìí àtàwọn àkànbí ọlọ́ba olówó èkó gbogbo wọn lẹ́tí mọ́ ẹ máa ń jẹ́ ń tú báyìí ẹ lọ dìbọn kí wọn sọ̀rọ̀ ọlọ́run ní sẹ́ni tẹ́ bá ti bú àwọn kan wọ́n ti bú yín báyìí náà so ó ti ń dùn wá báyìí yọ́nà ti ń bú wọn kọ́ ọba tó wá dá ọmọ ní sí sọ́lọ́ ló ṣe mistake náà bá àná ṣe mistake ọba tó sọ pé òun máa ṣe ẹ̀sìn bó ti bóun ti wù umama waja'nakum shu'uban wa qaba'ila lita'arafu Ọlọ́run inna khalaqnakum mọ́dáyé min dhakari wa unsa àtàrọ́kùnrin àtòbìnrin mo ti kírètì gbogbo yìí waja'nakum shu'uban wa qaba'ila lita'arafu mọ́dáyé lọ́kùnrin àtòbìnrin ní kẹrin máa dára yín máa mọ́dáyé ní kọ́ńtínẹ̀tì létò ìyá Yorùbá ẹ̀yà Haúsá Yíbò kálukú lè máa dára àwọn kẹbí mo ti wá ní àmọ́ inna akramakum inda Allahi atqakum ẹ̀ tó dájú lọ́dọ̀ Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run maybe you be Muslim or you not Muslim tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dájú tó bá jẹ́ abaláwo tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dájú tó bá jẹ́ Christian tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dájú gbogbo jẹ́ ń pè wàhálà mini hatakurudul fitina anẹ́mi tó bá dùn pé ayé ọ̀dọ́ yín náà ni fitina ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ yín ayé dájá mùsùlùmí náà ni fitina ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ wá gbogbo àwọn jẹ́ ń dìbọ́kì Islam jẹ́ ń fi Islam lẹ̀ nítorí ọ̀rọ̀ bú àti wá sí bú tẹ̀sí ni ẹ̀rí jẹ́ máa ń gé fídíò yín ni èkó tó lè ẹ máa pa gbogbo mùsùlùmí bí bá ti bá wọn ẹ máa wá sí tẹ́ ẹ máa ṣe káàkiri Ọlọ́run náà lọ sọ eléhùn Ànábì náà lọ sọ eléhùn àbí èyí lẹ dá wà láàlẹ́ o gbogbo àfa àtẹ bá fẹ́ sọ̀rọ̀ kálukọ́ bẹ̀rù Ọlọ́run gbogbo wa látọ̀ ṣẹlẹ̀ yìí ẹ máa dá sí ẹ fiẹ́lẹ̀ ẹ máa ṣe wá sí yín lọ ẹ máa ṣe wá sí yín bẹ́ẹ̀ tí ń ṣe ẹ máa sọ̀rọ̀ yín ṣe Akégbà Gold wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti ṣe wàhálà wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n gbìyànjú gan kó tó di bọ́ọ̀rọ̀ ìfẹ́jú tó bó ti fẹ́jú tó yìí wọ́n gbìyànjú bẹ́lẹ̀ bọ́lẹ̀ tó ń pè wọ́n. ẹ̀yin nà ọlọ́nu àtàwọn Sunday Igboho ẹ mọ bí gbogbo Sunday Igboho ti ní yìí káàkiri ní ìsìn ìgbélẹ̀ yìí ìwò ní bẹ̀rẹ̀ ara yín ẹ sọ̀rọ̀ náà káyọ̀ gbọ́ ẹ lọ́wọ́ comment section Sunday Igboho ẹ lọ́ máa wo like ẹ lọ́ máa wo followers ẹ lọ́ máa wo comment section tí yín tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ táwọn yín sọ ń pẹ́ mo àwọn ọmọ bùnmi sẹ́wọ̀n mo sọ ẹ fẹ́ máa gbọ́ gbogbo yín ẹ máa gbọ́ wá àtijọ́ ń ṣe káàkiri táwọn afáàyàn ń ṣe tó ṣe gbọ́ létí ni. Assalamu alaikum wọ́n yóò olùfẹ́ wa ẹ bá lè ṣe àfihàn program ẹ̀kọ́ kan àwọn tó bá yẹ kọ́kọ́ olódodo yàtọ̀ nílà káyọ̀ tó pẹ́nu ayé tó máa ti ń ṣe tí èsì nítorí ọ̀tọ̀ lọ ẹ̀yìn tí èsì ẹ̀jẹ̀ ti fẹsẹ̀ fọ́ lójú tí ọmọ ti ń ṣe alágbẹ̀gbẹ̀ ọmọ aláìmọ́ ti ń ṣe ṣíọ̀ gbogbo wàhálà yìí kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìdílé ayé lẹ bá gbọ́n kárẹ́ ṣe súnà náà lẹ́sẹ̀ tẹ́lẹ̀ dá gbọ́n kan ẹ̀rí bó ti rí ṣe bá yẹ mẹ́rin lẹ́sẹ̀ wá sí fún ẹ̀ mọ́ yà wọ́n tí wọ́n wo program ní social media náà ayé gẹ́gẹ́ ànábì sílẹ̀ èyí mi ò tó ṣe wá sí ànábì ní kò ní dá fún gbẹ́ni tí bá ń ya fọ́tò rọ̀ kò ní dá fún wọn ní dá fún gbẹ́ni tí bá ń ya fọ́tò sí wá sínú kámẹ́rà ń bẹ láyé ànábì
ẹ̀rọ àgbẹ̀lá yọ gbé fọ́tò náà lẹ́yìn náà sí ìyàwó ẹ̀ ń lo fóònù kẹfìrí ẹ̀ ń lo ansẹ̀ di kẹfìrí inú ilé yín fíríjì kẹfìrí lẹ́ ń lo iná kẹfìrí lẹ́ ń tán ọkọ̀ kẹfìrí lẹ́ ń lo ẹ̀rí kẹkẹ sí àsopọ̀ burúkú ẹ̀ wà nílà kárì gẹ́gẹ́ ní kólé musawiru finnar àsolodo ẹ̀yẹ bí bàtí kátìrà fún yẹ bẹ́ẹ̀ nìyẹn kan lọ́kọ́ ẹ̀ lè dáná ara yín lo sí ọ̀ burúkú Islam ò lè bàjẹ́ abakula aṣọ egun ní ti wa inú Islam la kù sí nítorí tí wọ́n pè Islam yí àwa àlàáfíà náà ń pè ní Islam àwọn ó sì máa sọ̀rọ̀ àlàáfíà either you like it or not àwọn tí wọ́n ń ṣe ms bàbá yóò bú wọn bàbá ti bá ń bú wọn ọmọ tí ń ṣe ní ìbára ẹlọ́wọ́ gbogbo tí mùsùlùmí ẹgbẹ́ yín sọ sí ọ burúkú